ọlọ́jọ́ bí òní mo ní gbogbo ọjọ́ 13 oṣù karùn-ún làyájọ́ ọjọ́ tá a bí ọ MUKAILA o kò bá ọba lórí ìtẹ́ mo pè ẹ́ lórúkọ má ṣe bínú sí mi torí elédùà mo ní fífún erin nínú igbó bíbú ràmùràmù olóòlà nínú ijù kò dáṣẹ́ ọlọ́run dúró MUKAILA ò ní dèrò ẹ̀yìn mo ní tòjò tẹ̀rùn ewé olóńjó gbòdù kì í gbẹ fómi láíláí ẹ̀mùké ò ní ráhùn ohun ayọ̀ mo lórí tó máa jọba inú agogodẹ ní tí í wá ọrùn tí í wéjì gbà lẹ̀kẹ̀ inú agogodẹ ló ti ṣẹ̀ wá MUKAILA o mo lórí ló sọ ó di padà gbogbo òlú Ìṣàgá o wà ní kú ní rèwerèwe kó o ṣàmì ẹ̀ mo lọ́dún ọdún ni òní jáṣe mọ ọdún fún ọ wàá gbọ́ bí gbogbo tí ń gbọ́ wàá máa wà bí ẹ̀wà òun ló jẹ́ káyà rẹ̀ Ṣẹ̀rífátù ONIYIDE aya rẹ̀ lẹ́ẹ̀dẹ́ ọkùn àti gbogbo ọmọ alálùbáríkà tó bí máa sọ pé happy birthday to you MUKAILA o Ọlájúwọ̀n ọmọ Olóyèdè mo ní ọba wa Joseph Olúsọjí bàbá wa Tẹ̀là Oníṣàgá tìlú Ìṣàgá ó ní kí n máa sọ pé wàá pẹ́ láyé ò ní fàìsàn lògbà kábíyèsí o mo ní kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí irùkọ̀rẹ́ ọba wa kó da abẹ́rẹ́ ẹ bá mi ṣàmì gbogbo Ìṣàgá MUKAILA o gbogbo APC leader àti gbogbo ọmọ ẹgbẹ́ láti Abẹ́òkúta North wọ́n sọ pé happy birthday to you mo ní alága ìjọba ìbílẹ̀ Abẹ́òkúta North local government ọmọ ọba Túndé Tẹ̀là ó ní kí n sọ pé wàá pẹ́ láyé MUKAILA mo ní ọ̀nàrẹ́bù Fọláfátìù ọmọ Sàlámì alága ìjọba ìbílẹ̀ Ifọ̀ ó sọ pé wàá pẹ́ láyé bí pẹ́pẹ́ ti ń pẹ́ MUKAILA o mo ní kó o tẹ́tí sí mi kó máa gbọ́ mi gbogbo Ìṣàgá home and abroad Ìṣàgá descendants union wọ́n sọ wípé òní fọdún eléyìí ṣòpin ẹ̀kọ́ ṣàmì Alhaji Abdulrasaki Ṣótáyọ̀ alága ìpínlẹ̀ Ògùn gbogbo Rómò àti gbogbo ọmọ ẹgbẹ́ Rómò wọ́n sọ pé kí n máa kí ọ dáadáa ọ̀nàrẹ́bù Adékọ̀yèjọ ọmọ Lámídì balógun Bẹ̀rẹ̀kòdó ọmọ Ọlọ́ládé balógun Bẹ̀rẹ̀kòdó bí ọba abòmíì ó ní kí n sọ fún ọ pé wàá pẹ́ láyé MUKAILA o mo ní kó wá jẹ́ ń súré tètè jẹ́ kí n sáré bá òdélé bàbá tó bí ọlọ́mọ ẹ̀mùké máa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó máa tọ̀ mí lẹ́yìn mo ti wá ń kí ọ bí ológun ẹrú o ẹ̀mùké mò ń pariwo rẹ bí ọlọ́gbọ́n ìwọ̀fà ìwọ ní Ìṣàgá ọmọ Òkúnmàsè ọmọ ahérò owó tí kò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta Ìṣàgá ìkan ṣẹ́ ìkan nù ìkan yòókù là fi ń rọgbà aṣọ fẹ́ gúgú bora ọmọ yígbiri o tìgbiri ọmọ à ń pèkúté ilé ó ń ká àwùsà ibi yígbiri náà ló mọ ọmọ àkàlà òmórí olórí níjù agbádá òmójú ẹni yóò rán ọmọ èkúté ilé fẹsẹ̀ gbéyẹ̀ fún ẹ wo bí kékeré ilé bó ṣe ń jáwọ́ ọmọ bónílé òsùn kápẹ́lẹ́ ń kùlé ẹ̀ títí oorun a máa mónílé lọ kì í ṣe bíi tí ó lè ọmọ ń tiri ni wọ́n fi ń kó wọn láyà lọ bádìyẹ ilé yín bá sọnù ẹ má fi lọ́mọ Ìṣàgá àwọn kì í ṣe ẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ mo ní bágùntàn lé yín bá wá sọnù nǹkan ẹ má fi lọ wá a kì í ṣe ẹgbẹ́ gbẹ́rangbẹ́ran ṣùgbọ́n o bọ́mọ obìnrin lé yín rọ̀gbọ̀dọ̀rọ̀gbọ̀dọ̀ bá sọnù ẹ máa bọ̀ lẹ́ńkùlé ilé bàbá wa ń Ṣàgá àwa làwọn òun fi ṣaya ẹ̀mùké o MUKAILA Ọlájúwọ̀n ọmọ Oníyìdé mo ní ṣe bí wọ́n gangan ni ọmọ amọ̀sán yìí tí fi jagun ọba tọ́mọ wa bí ó lẹ́bi ẹni tó kọrin fún ọ mo ní ẹ má fojòpòjò mi Olúwayẹmísí Àgbẹ̀kẹ́ Ògúnmọ́dúà ni mo sì ń jẹ́ èmi gangan lọmọ ń dúkùn